Ohia bedene o edo. Ohia bedene. Edo ni ro wa kibedo ni risi. Wabo wie wabava wabota. Ohia lare o audo togedo. Pon salebo a bebi edene na. Edo ni ro wa dege afun pa etota yo wa tota ye ugena gache. Man magbawe bedian. Ateme osunde obere na o. Idene rukpa na bakpa o. Dege do se debi. Na we masebe don ka ye ban. A rukpa bae. Ohia bokian o. Wabokian o. Ma uwe na no tien wa no. Obe yewe na ka be ewe genede. Ogari ehu mu josa. Tonya wa sado bua wa wese de na no ri ni ma. Mana do masikoko ma e to we bu ma. La option be ma o ri wan ma ri yen ni ma. Ma we we mi ma ya kian wa mo. De mi Jesu Christi no mi wa fa wa. Ise wa ya we so ise watema o sunde koyo. Wabokian ma yi ma mi o be. De no kiki no bura na. Iwe ni ya ge we mama de we. Wabokian o. Koyo. Wa ya bokian o. Na. Ma we ewie so no ye okay ni maka we na de. Na ya ze gwagwa. No wa hia. No amonye. Ma ya be do wi oge odo egene de kiri. Im no kan ave arame ki va be ebioko. Ma ho na do gbe so ladina. Ya yi wa megbe. Tí ó sa TV abokian o. Tí ó sa TV. Wa iye kepo ya de. Abokian. Okay, ma gbe na no ri na wo. Ya we no na adori debi abokian o. Oya megbe o. Ni wan wa abokian o. Wa ya megbe o. Wegman. Evi no dekpu. Isen. Wegman, evi no dekpu. Isen. Ma agbido we do we. Evi dekpu. They no dekpu. No ke ohun erande odo degboto pu. Wegbisa o. Isen. Evi no dekpu. Isen. I don't know. Eni lo wa. Eni wa lo wa. Do wa ye o evi no dekpu. Agbido we evi dekpu. Ma do ata. Wegbon evi nu we go de okay. Ohun ran dekpu. O de boto we pu. Isen o, isen. Isen o, isen. Isen. Goyi owo ageke o. Goyi eva ageke o. Goyi ha. Goyi na. Okay o. Evi dekpu isen. Devi no dekpu. Donc de odo de bodo pu. Goyi isen. Goyi okan o. Hey. Yi oko. Nyako bege yi. Na emi na gwe mi repa. Goyi gone. Evi dekpu isen. Agayo evi dekpu isen. Agayo edo. Otien. We otien ga ya we na ya mi otien. Oge no. Ngere na bi otien o dele pupu aso aroi. Animo. Akola animo. Of doctor de buto pu eso iva. Monso eso iva. Ogui o hana mi abe yibo otien ogu ga mi no. Obi adele. Obi aroi. Even if you board my ite if you bo. Ore mo ona kaka o adele.
tamenonya even with the delay edin na nwe udi raibo akara abe fan of a depu ekpiro ave yebo tien o tien gbe ekpiro of a depu wo ri yoko wuma oru egbe ko wai color o aduto o depu aigbe ibi edo no yon ibi edo no yon o Etiosa TV o tien owo ekpiro eva ekpiro pro ROH aro de ekpiro pro ekpiro eva oni gbe ogege me mi oni o ogege idoge wa no o be dele o kara yito gbe animo gbe ogun gbe Etiosa TV gbere ya o oma adoge dabi even gbe otien ge agbon bayi ge otien adoge gbe Richard otien owo ekpiro eva mago ogbo mago yo mega we na so na we mago mama do tie mago exactly magbo ni yo me ohun ya akolo odele pe you know bibi you know even my tia even bo emi a mama ati orebo we the man don't know even you know wa gbe o ya wa je o wa po body bi edo ni wa ni wa odu wa daga emi don de tu isan obe de o wegban emi wegban emi san isisan no wegban emi no kan we oye isen emi no kan we oye isen emi no kan we mi akan we mi kan wo emi no kan emi no ye o wo viva so ne wo ne o ya kan wo to no o yo wo ne akan wo to gbo so me va o ya kan wo to wegbon isen no kan wo do ro ha o ara ito ro ha bon ana mi na kala demi no kan wo isen no isen wo wegbon demi no kan wo o kan yo kan re o boy ko wo ya ki on yo kan demi no kan wo wegbon isen going owo going eva oho emi no kan wo going ha okay wo kan wo no kan ya so ari emi na ma so ko mo so ya so bi ari emi na mu yo to o iyan na ogede no ya ari o emi no kan wo going ha oko going na okay o going se okay going dem no kan wo going go hello go aba what all logo no kan wo wa yan o ewe akan wo you know ohun you know o we kan wo you know ebila oko parce que yekuri won do mi ebila no kan wo wata awa abi o na mi awa ekita awete orogo to go omo weya akanbo yiya ohun popu den no fi ma nekita oda obo yi awa ologbo na vie son edo wa ologbo vie o obi eden ologbo then adiye oni okoko no okoko na
no ho okan no akporu ehi akwakugboni adije do abia odere egbe ko aigbe yedo wala re o ìwọ̀n náà rí gbẹ o Sophia ọbọkìnrin Sophia Sophia ekita ọgbẹ ọni owo is one word ekita ọni àwẹkẹ àwa Sophia wẹwẹ ológbò gbẹ Sophia wẹwẹ ẹwẹ gbẹ ìhàwẹ gbogbo wọn ẹwọn tà náà Ẹtúnṣà TV ó sì palọ̀ ọ ní àmì bọ̀tọ̀ ọkàn owó tó àmì màgbà lọ ẹ̀wé ohun rẹ̀ táwọn ohun òhìwò àní ohun dókítà rẹ̀ yóò wà náà gbẹ̀ ológbò gbẹ̀ so why gbé ènìyàn tó máa gbọ́n sí kankan Sophia wẹ́gbọ́ ohun wàá kí ahọ́n ibi ohun ahọ́n wẹ̀ ibi ohun ahọ́n wà gbé ní ayẹ ohun òhìwò àní ẹ̀dọ́ òhìwò àní ohun lórí àmọ́ ọ̀dàn dókítà gbẹ egu ẹwẹ tí a gbọ́n náà ẹwẹ gbẹ egu ohuhu yìí dènà ohuhu wọ̀nyí ohun ok ohun ó sì palọ̀ ó fù dènà ó fù máa ní o. Ofu okay we have ẹ̀gbọ́n kita we tí a gbọ́n wo má gbàgbọ́n ohun tí a we má gbàgbọ́n má rí pò bọ́ọ̀mù Richard Sulekoyo ẹ̀wé ẹ̀gbẹ́ ohun ọ̀gbẹ́ ekita ọ̀gbẹ́ emila ọ̀gbẹ́ ọ̀kọ́kọ́ ọ̀gbẹ́ yàn bẹ́ẹ̀ Ẹtúnṣà TV gbẹ́ adóredẹbi ẹ̀wé ọ̀gbẹ́ pẹ́pẹ́yẹ pẹ́pẹ́yẹ bí ọ̀rẹ́ kan wò wá ẹ̀wọ̀n tànú ọ̀rẹ́ kan wò tó wò wá ekita ọ̀gbẹ́ nínú magic ológbò ọbọkẹ ọwọ magic ológbò gbẹ pẹ́pẹ́yẹ gbẹ ẹwẹ gbẹ emila gbẹ adóredẹbi ológbò gbẹ Sophia kóyọ yàn wá àwọn bí ẹdọ ṣàfẹ wà pọ bọ níyàn ṣá wẹ́n gbẹgbẹ ọbọkẹ ayọpá ẹkàn báyìí ọpá ẹkàn mọ hẹrì báyìí Runda gogo beknane o gogo beknane ubi awe o emi no be kon we no ebi no be kon ebi no no be kon ebi no be kon oha eyan na kon gona ate no kon we ne no ebi kon oha so egbe iti amu ma o yon to dege wegman ebi náà kọ̀wé ọ̀há ìṣẹ́ wẹ́gbọ́n èmi náà kọ̀wé ọ̀há ìṣẹ́ èmi náà kọ̀wé ọ̀há wíwá èmi náà kọ̀wé wíwá èmi náà kọ̀wé ọ̀há wẹ́gbọ́n ìṣẹ́wọ́ gẹ́gẹ́ ooo ìṣẹ́ èmi náà kọ̀wé ọ̀há ẹ̀dẹ̀ àgé ìwà náà èmi náà kọ̀wé ọ̀há ooo kó èmi ẹ̀dùn èmi náà kọ̀wé ọ̀há gbẹ́bẹ́ ọ̀há wẹ́gbó wogo lèmi náà kan wúlọ ọbẹ kan ọbẹ wọn bọ wọn wẹ yàn bí akán mi àbẹ kẹrin yàn gbà lè báyìí ní àwọn yìí òkó lèmi náà kan ọbẹ yòó ha wẹgbẹ nẹbọ iṣẹ wò ló gbẹ gẹgẹ o wẹgbẹ èmi náà kan ọbẹ yòó ha iṣẹ wo ìvà ẹha ẹnẹ iṣẹ èmi náà kan wò ha. Yẹn kúkú wá yàn gbàlẹ̀ báyé wò háyà mi yé sábà fi hàn owó à wẹ̀gbẹ́ ìṣẹ̀wọ̀ yáde ààrẹ o going ọ̀kẹ́ o
Going Iva. Anyone in Rowa, why do you bonia? You are he or Rodo, Abukia Wabo, are you boyo? Even no conve o ha. I tell no one, or I can. And the other one, oh, ha. Oh, but my year, money very good. Going Iva. How going ha. Going in going is going, hey, going, going, go. Oh, you know, come on, I go. Uzo, I don't want to go. Uzo, Oroha, AC, I want to know. This is Oroha. Everywhere, you know, only a conqueror war, or to woo, little hacker. Everywhere. Okay. Na yifigbe. Oh. Evuato, evanta. Okay, me vuato yan kegbe o. Evuato. Ame no ruha. Ofioto, mate ofioto. Oh, la we ya ile iwodo. Oh, ofioto. Amen. Et bien, talent. Amen. Rakon yo kondo umwera. Obi akon boto. Busa we deifi. Oh. Otan. Eme ka na mi otan. Otan yo kondo. Ebe bo dia. Otan ya kan wo o. Akon wo dia. Edi. Ame no edi. Oye be kita na geregbe wo ha. Oduma. Oduma yon ya wo ha. Onya wo oduma. I'm a baby, he on a megmeladian. I bet. We had to know you, I'm in the combo how. The combo how. Uzo, a chose at TV. Uzo, bay. A lad there. A lad there, what a gleno. Let them AC, the roar. A lad there, I'm a what. All ha AC. Wigbe. Egui na fo ha o. Egui we kon ha mata no ko. Edi utai. Ofen utai. Ofioto gbe. Ha! Ti o sa TV. Ti awon o. Owan kin owan. Lari obiebo. Uzo. Uzio. E wona gbe he bai. Uzo. Uzo no wiebo. Atalakpa. Watalakpa roha o. Atalakpa. I want to know. Atalakpa. Enye. Edabe ma atoge enye. Adote inu enye no roha. Edabe uzo anu de ma atoni. That enye eni na tia. Utayo obiedo. Sophia Bella. Eni ọgbẹ eni eni nagia dede eni ọfioto utai enye utai enye ito kan o enye kan oyo enye kan adore debi azana alazi adore debi uha si me vea. Who were here can be where I have an oracle was a mea. I don't get to be. Who were here for me, Siemens, a vera, who call it. Well, remember the what to bring the Adona Alazi. Aquaga. Akwaga, egui, erue, wakbobo de debio, adogi, okwoki. Then Richard Sunde, AC, Ede, Uzo, erue, ofioto, okan. Oh, go to the west, oh, go the walk. Then the man gives Uzo, ofioto, tie.
Oghe monkey. Mama ye no boy. Oghe monkey. I like it. Hey, the man gives. What gonna? It's your well. It's your well, Kakabo. Oghe monkey. The man gives. Oghe. Edi esi. Oghe gbé bàbá. Lórí àmọ́ ọ̀dún. Ẹ̀yẹ́ okay ẹ̀dọ́ mi máa ń pín yẹn. Atete àmẹ́ o. Ágílà. Òwe ágílà. Eviato. Evuato. Evu ato. Oya. Imani. Oya. Okay. Wọ́n pẹ̀ máa abọ́kẹ́ wo ìbáǹdè. Mande de na o. Abọ́kẹ́. Okay. Adọ́re Alazi ẹjọ́ wà náà. Alazi. Ilé wà náà o. Sophia Bella. Wẹ́à. Láàrin orí ẹ̀dùn wẹ́à. Ìtànsẹ́ náà gé yí o. Àìfi ẹyọ wà gé ẹyọ. Láàrin orí ẹ̀dùn. Ẹnu mági wà wẹ́sẹ̀. Mọ́nàdọ̀ yìí máa èrè. Àbẹ̀ Alazi kí wà bá zàmà. Ẹ̀wọ̀n ta. Orí ẹ̀dùn. Alazi azana. Atalakpa. Bẹ̀mẹ́ntì yé rere. Atalakpa. Ṣé òkú èèmọ̀kì? Láti èèmọ̀kì rẹ̀ dórí. Amen. Ìwọ ìwọ. Amen. Ọlẹ́lúhùn ìrànlẹ́. Okay, wọ́n gẹ́ pọ̀ bọ́ ní wíẹ́dù yá. Ẹ̀rí màá ta sọ ọgùn tún nẹ̀. Òtún gbèrà. Ẹ̀yà wẹ̀ sí náà rẹ̀ o. Ìjọ àná dé. Màá dùn tẹ èmi náà yọ owó tọ̀. Kebe èmi náà nọ̀tì rẹ̀ ẹ̀hóhò. Wàyà azọ́lẹ̀ dé o. Ó ti ṣe ìjọ àná dé. Àkúyọ̀ wẹ̀ náà Friday yà kó ẹ̀dúzọ àná pọ̀. Ẹ̀yà gbó sálọ́ gbàgbé sọ́ọ̀sì. Wà bẹ́ owó ìwé gbọ̀n wọ̀ ṣàfẹ́. Èdè wáyà ni ló wà. A ní ẹ̀yẹ́ wà rí wáyà náà wà ó. Mbọ́dẹ̀ ní wáyà ni ló wà. Ọ̀pọ̀bọ́dẹ̀ ní wáyà ni ló wà. Màá dẹ́ wúwa o. Abẹ́ ọ̀ka ẹgbẹ́. Abẹ́ yíyé ní kwà. Abẹ́ àwọn ọmọ. Abẹ́ tí ma wà wẹ́sẹ̀ o sáré bá wà. Sáré bá wà yà fẹ́ àfihàn gbé màá mi ò mà nẹ́dọ̀. Ìṣẹ́ ó sáré bá àkàndó mú o. Ìṣẹ́. Ní máa ṣe àkẹ́dó bá o. Ìṣẹ́. Gbogbo náà rí Nàìjíríà. Ẹ̀rẹ́ mọ̀dógbótọ̀ o. Ìṣẹ́. Ìmàrà láìfẹ́ o. Ìṣẹ́. Ìmàrà láìdọ́ o. Ìṣẹ́. Sáré bá náà fi hàn gbẹ̀dọ̀ o. Ìṣẹ́. Ọba ẹwà ìnọ̀rẹ́dọ̀ ọ̀rọ̀ ìtọ́ ìpẹ̀rẹ̀ kété ẹ̀rẹ́ máa wà ríra máa ó yẹ pé ọmọ lójì ọba yìí ló bọ̀ ẹ́ fún o ọba àtọ́ ọ̀pẹ̀ ìṣẹ́ àwẹ̀ sí o ọ̀rẹ́ ẹ̀ náà tẹ̀lé gbè ìwọ náà ń dẹ̀rẹ̀ àfihàn fún àwa náà àwẹ̀ bàbá dò o àwẹ̀ iye dò o àwẹ̀ tẹ̀yà dò o àwẹ̀ mọ́ra rẹ̀ dò o àwẹ̀ èrí dùn dò o bàbá.